because àwọn kan tí mo ti là kọjá, so through this page mo rí reality pé ayé tá wà nú ẹ̀ yìí èèyàn lè wà kó má ṣe ẹ̀sìn kankan, but ẹ má bínú, mo kàn ní láti clear àwọn ọ̀rọ̀ yẹn. Ibi tí mo ti fẹ́ mú pẹ̀lú àáfà, ẹ jọ̀ọ́ ẹ kàn máa fún mi ní táìmù díẹ̀ láti lè bá àáfà sọ̀rọ̀. Màá fún wọn láyè kan sọ̀rọ̀ because ọ̀rọ̀ tèmi ò ní pọ̀. Number one thing tí mo mọ̀ nípa religion is that religion is equal to culture and culture is equal to religion. Ẹ má bínú, mo fẹ́ mú níbi tẹ́ ti bẹ̀rẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ sí ń jí lórí platform yìí. So far mo notice pé ohun tán pè ní religion tí ò bá ti sí culture ń bẹ̀, nǹkan yẹn kò ń ṣe nǹkan tí ó yẹ kí èèyàn ó ṣe, tàbí ohun tán máa ń pè ní culture òun ló máa determine religion tí èèyàn máa ní láti ṣe. So tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa religion is equal to culture tàbí culture is equal to religion, we are talking about ways of life. Téèyàn bá jẹ́yàn dúdú nsìn nínú àṣà ẹ̀ àti ìṣe ẹ̀, nǹkan tó wà ń bẹ̀ ní nínú àṣà wa. So nínú platform mi mo ti wá wonder, máa béèrè àwọn question kan lọ́wọ́ àfa, mo ti wá wonder wípé nígbà tí culture mi bá ní kí n gba right, tí mo wá gba religion tí máa ṣe, tí culture mi bá ní kí n gba right, religion yẹn ò gbúdọ̀ sọ fún mi pé kí n gba left, because culture ó ju religion lọ to me. Nǹkan tó ń pè culture ó ju religion lọ. And then so far tí mo ti learn ni wípé ohun tí à ń pè ní culture, to the extent that mo rí Yorùbá pé ọmọ Yorùbá ni mí tàbí Yorùbá gangan fúnra rẹ̀ ó ju nǹkan tá à ń pè ní religion lọ. Because ẹ má bínú, máa béèrè àwọn question kan lọ́wọ́ àwọn àfáà, mo fẹ́ clear àwọn kankan fún wọn ṣáájú nìkan lè mọ àwọn question tó fẹ́ dá mi lò, kán mọ́ lè mọ àwọn ìbéèrè yẹn. Ohun tí mo kọ́ rí ni wípé nínú Yorùbá àṣà àti ìṣe wa, ó ní àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé mo wá nínú Quran mi rí, mo wá nínú Bíbélì mi rí. Kí ni àwọn kan yẹn? Number one, Yorùbá believe yìí pé tá bá fẹ́ kí àgbàlagbà tó bá jọkùnrin dọ̀bálẹ̀ fàyà kanlẹ̀, tó bá jẹ́ obìnrin wàá kúnlẹ̀, but mi rí nínú Quran, mi dẹ̀ rí nínú Bíbélì. And then láyé òde ní lèmọ́mù àwọn tó wà ní high places in both religion, Christian or Muslims, tí wọn ò bá kúnlẹ̀ kí wọn tàbí kéèyàn má dọ̀bálẹ̀ kí wọn wá sí as a sign of disrespect. And then Quran tán gbé dání kò sọ fún wọn pé kéèyàn máa kúnlẹ̀ kí wọn. So nǹkan yẹn tí wọ́n rí bí nǹkan tó da yẹn, níbo ló ti wá tán fi jẹ́ pé nǹkan yẹn wọ́n mú lò? Téèyàn bá kúnlẹ̀ kún lèmọ́mù sìn, bóyá lèmọ́mù kan ó jẹ́ speaker mosque kan, pastor kan, ó máa dàbí àrífín. And then ìwé tán gbé dání kan máa fi kọ́ wa, kò sí nǹkan yẹn náà. That's number one thing. Kò wá ń ṣe bẹ́ẹ̀ ni mò ń lọ, because mo ti gbọ́ mẹ́rin tí tá à ń bá àfà sọ. Bẹ̀ẹ̀ tí ká tí mo fi sọ yẹn ni pé our culture ó wà superior than any other religion. Kò sí religion tó tó culture wa, ká má tún wá ní à ń ṣe ẹ̀sìn, ká tún wá sọ pé nǹkan tí Yorùbá ò lẹ́sìn, bẹ̀ẹ̀ ká tún wá ní Yorùbá lẹ́sìn. Our culture is more than some people religion. Number one thing tí mo fẹ́ kí àfà kó máa gbọ́ ni àwọn máa tán bá lè debunk ẹ̀, mo ready pẹ̀lú wọn. And then number two is that religion tí à ń sọ̀rọ̀ nípa èyí, number two ni pé with Nigeria, ẹ má bínú, mo fẹ́ sọ àwọn point kan, máa béèrè àwọn question kan. With Nigeria, àwọn èèyàn tó bá wà nínú ẹ̀sìn wọn ò lè jí, but with Yorùbá nation wọ́n lè jí. Mo sọ eléyìí ahead to my own opinion, but àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀sìn láti lè jí àwọn ènìyàn, mo kí wọn takuntakun. Mo dẹ̀ wúre pé ní orúkọ Olódùmarè, ẹnìkan ṣoṣo tí àwa Yorùbá gbàgbọ́, Olódùmarè máa jẹ́ kó ṣeé ṣe jálẹ̀. Gbogbo ìgbìyànjú wa kò jẹ́ lọ́sàn. True Nigeria, because Nigeria ò fi ààyè sílẹ̀ fún anybody láti sọ òótọ́. Àfà ò ready láti sòótọ́, pastors wọn ò ready láti sòótọ́, kò sẹ́ni tó ready láti sọ, kò sẹ́ni tó fẹ́ fi ọ̀nà tó ti ń jẹ́lẹ̀. So true Nigeria, spiritual awakening, pé ká jí kó nínú orun tá à ń sùn kò lè easy, but true pé everybody divide, èmi believe pé ó lè work, but àwọn tó ń ṣe ń sìn náà àwọn náà ń ṣe kó má bàa jẹ́ àjòjì. So ibi tí mo wá ń lọ ni wípé number one thing so far tí mo ti wà lórí platform yìí, tí mo rí iṣẹ́ tí àwọn dáàdì wa àti àwọn mọ́mì wa ń ṣe ni wípé I believe that religion is to control human mind, láti lè control ọkàn àwọn ènìyàn. Because take for instance, láti jọ́ tí Nàìjíríà ti wà bó ṣe wà yìí, mi ti rí ever rí ẹni pastor tó lead protesting, kò sí. Kí ló fà á? Àwọn lè mọ àwọn àfàs. Nǹkan tó fà á tèmi rí ni pé tán bá ṣe wọ́n máa ní nǹkan tán ṣe yẹn ó ta kẹ̀sìn wọn,
ó ta kẹ̀sìn wọn láti jà fún freedom. Àwọn kan yẹn ká mi lára gan kí pásítọ̀ kan jáde ńsìn kó wá kó àwọn èèyàn kó wá kó àwọn ẹ̀mọ́ Ọlọ́run dá àwọn èèyàn lóríṣiríṣi. àwọn kan wà tó pé kò sí ìtẹ̀lé bá wọn sọ èèyàn líle lọ́lọ́run dá wọn kó wá kó wọn sẹ́yìn pé yẹ ká lọ jà. Nọ́mbà one tìtàn máa fi bring wọn down ni wípé ẹ̀rí ó pe rẹ̀ pásítọ̀ ó pe rẹ̀ láfà tó wọn ò ní lè ṣe but religion fún wọn ní access láti ṣe kíni láti hùwà burúkú tán bá perfect ṣùgbọ́n kò sí pọ́n ṣe lè perfect tó wọn ò lè hùwà gidi because tán bá láwọn perfect tán bá fẹ́ hùwà gidi wọ́n máa fi religion tán ṣe ẹ máa fi wíìkì wọn dà pé ṣe bá fà lẹ pera yín ẹ ń pèrún onímọ̀. ẹjọ bàbá ìyá yìí ti lọ síbi tẹ lọ tó lọ ẹ ti lọ bí tẹ lọ náà ẹ kàn ń yà káàkiri ní ọ̀rọ̀ nǹkan tí mò ń sọ ẹ má bínú mọ̀ pé ó máa kò lè bá yín lára mu kò lè bá yín lára mu ẹ má bínú èmi náà ti kúrò lórí bẹ̀. àmọ́ irọ́ ti wà nínú tẹ́ ń sọ ni ẹ ètè ìbéèrè lẹ́lẹ́fẹ́ béèrè ẹ béèrè ìsìn kádà yín lóhùn gbogbo tẹ́ ń sọ ló wà nù Kùránì. ẹ̀yin nìkan lẹ nírọ̀ wà bẹ́ẹ̀ mi bá yín jiyàn. so number one question mi ni wípé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ láti àtẹ̀ǹkan wá ọmọ Yorùbá ni mí so mo rí àwọn kan tí mo fẹ́ dì mú bẹ̀. question number one is that ẹ sọ pé Quran pé èèyàn kan lọ́lọ́run fi ṣe Quran rán ṣé bẹ́ẹ̀ ni sà. now tó bá jẹ́ èèyàn kan ni Ọlọ́run fi ṣe Quran rán kí ni evidence ẹni yẹn pé ntí Ọlọ́run kò sẹ́ni tó rí Ọlọ́run kò sẹ́ni tó rí Allah so Allah dẹ̀ rán Muhammad wá so Muhammad fúnra rẹ̀ ṣé kò ń ṣe win ló bá sọ̀rọ̀ ṣé kò ń ṣe àlùjọ̀nú tí ò bá ń ṣe win tí ò bá ń ṣe àlùjọ̀nú kí ni evidence Muhammad gangan fúnra rẹ̀ tó fi rí àrídájú wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí òun ló dá gbogbo ohun gbogbo pé Olódùmarè ni tàbí bóyá Allah ni bóyá òun ló wà superior kí ni evidence Muhammad gangan fúnra rẹ̀. And then number two ni wípé ẹ̀yin gangan tẹ́ ẹ gba Muhammad gbọ́ kí ni evidence yín gangan what is your own evidence láti believe for yẹn because this thing is so technical. Tó bá lọ court tó bá rojọ́ wọ́n á béèrè pé ta lẹ́lẹ́rìí ẹ̀ ta lẹ́lẹ́rìí Muhammad yàtọ̀ sí pé Muslim kọ anything kí ni another thing tí ẹ tẹ̀lé sọ fún wa wípé òun ló báàkì Muhammad because àwọn èèyàn tí Muhammad gan bá sọ̀rọ̀ gbà ẹ̀ mo rí wọn as full àwọn èèyàn kó kó àwọn èèyàn ẹlẹ́rú kó tó kó wa lẹ́rú kan tó yẹ kó yí sí fún nìyẹn so kí ni evidence ẹ̀ pé Ọlọ́run ló rán pé Ọlọ́run táwọn á sìn òun ló rán and then tẹ́ bá ti sọ yẹn tán kí ni evidence gangan láti gba Muhammad gbọ́ ẹ ká kọ́ sọ̀rọ̀ lórí yẹn because question mẹ́rin mo ní fún yín. ṣé kò ṣe question yẹn kò lẹ ìṣẹ̀lẹ̀ látàárọ̀. ẹjọ olówó èkó èmi náà darí ìbéèrè sọ́dọ̀ ẹ. so ẹ ṣe. olówó èkó ẹjọ kí n parí síbi tí ẹ ti gbé ẹ má parí o ẹ sí ẹjọ ẹ jẹ́ n bẹ̀rẹ̀ níbi tẹ́ ẹ ti parí ẹ sí ẹjọ ẹ mú tara yín ẹjọ tó yọ náà kẹ́ ẹ lè gbọ́ ìdáhùn sọ̀rọ̀ yín. Àkọ́kọ́ ni pé ní ti mọ̀ọ́mọ̀ kí mọ̀ọ́mọ̀ ṣe evidence nípa pé ṣé wọn kọ́ ló lọ bá ẹ wà wá mọ̀ọ́mọ̀ lọ oyè mẹ́ẹ̀ láti lọ sọ fún pé tọ̀ mọ̀ọ́mọ̀ o ṣé wọn ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní àbẹ́yàn ìṣòro ẹ̀yìn àti mọ̀ọ́mọ̀ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ tó lọ ẹni sùúrù ẹ̀dẹ̀ ń béèrè mọ̀ọ́mọ̀ lọ́wọ́ tèmi èmi jẹ́ mọ̀ọ́mọ̀ ni mò ń bọ̀ ẹni sùúrù ẹlẹ́ẹ̀kejì ẹni pé kò sí ti ń jẹ́ ká bẹ̀rẹ̀ ká pán àgbàlagbà lé nínú Al-Qur'an. ta ló dọ̀bálẹ̀ nu Quran ta ló kúnlẹ̀. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run man this man ṣé ẹ bẹ jiyàn ni ẹnìkan ọ̀rọ̀ dọgba bẹ ẹ já dá yín lóhùn. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pọ̀ ju tèmi lọ èyí tí òye yín tẹ lẹ́kọ̀ọ́ ó yẹ ẹja kọyin ẹ mú bá ẹrọ àti ó yẹ ẹdó ibi tọ́lọ́run ti kọ́ wa pé èèyàn máa ń pán ṣáájú lé èèyàn máa ń pàgbàlagbà lé ó wà nínú. èèyàn lọ gbà kan kọ́nà ó lọ gbà kan kọ́nà kò sẹ́ẹ̀rí pé nǹkan yìí mo lọ gbà èèyàn báyìí lẹ́lẹ́rìí mi. ó lọ gbà ní wọ́n kọ́nà ó lọ jó wọ́n kọ́nà. ó wá dé wá sọ fún gbogbo wọn pé Ọlọ́run rán mi o kò dé sẹ́ni tó jà lẹ́jẹ̀ pé mo lọ náà. mo ń kẹ́kọ̀ọ́ ẹni yóò rẹ́dì láti lẹ́yìn. so ìbéèrè tẹ́ béèrè lábẹ́ ms baba. ìdìdì aláàmọ̀ wọn fẹ́ máa rí ṣe. ṣé ń gbọ́ mi kí n máa dẹ́ ms baba lóhùn bóyá wà ní comment section òun náà ni pé àkọ́kọ́.
forí balẹ̀ ibẹ̀ ádámọ̀ lọ́lọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nu kùránì kí ládámọ̀ ṣe ó kọ́ àwọn màláìkà lẹ́kọ̀ọ́ wà ádámọ̀ ádámọ̀ làsùmá àkúlàhà ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́run wa ní ùsùjù dúùlì ádámọ̀ ẹ tẹ̀ fún ẹ tẹ̀ fún kẹ́ ẹ jẹ́ kó mọ̀ pọ̀ ga yín ló jẹ́ ibẹ̀ láti kẹ́kọ̀ọ́ pé ẹni tó bá juni lọ lè juni nù a máa tẹ̀fẹ́ ni tó juni lọ ni so pé kò sínú kùránì pé ká pọ́nyàn lé àbí ká tẹ̀ yẹn àfa kò sọ̀rọ̀ ń bì yẹn ẹlẹ́ẹ̀kejì kí ni ìṣọ́ránsì tí mo lè fi gba mọ̀ọ́mọ̀ gbọ́ òun ni pé mo ka àlùkùránì tèmi mo rí i pé kùránì sọ̀rọ̀ nípa láìfò àwọn èèyàn níbi tí kùránì ti sọ̀rọ̀ ọlọ́run ní ta'awanu alal birri wa taqwa ẹ make sure pé ẹ ranra yín lọ́wọ́ ẹ kúnra yín lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run ni wala ta'awanu alal ismi wal udwan tẹ́ ẹ bá rí èèyàn kan tí ń ṣẹ̀ ó pààyàn ni ó ń ṣe gbá kan ni ó ń jalè ni ẹ má kún lọ́wọ́ ẹ nawọ́ ẹ̀ sókè báyìí ẹlẹ́ẹ̀kẹta ká fẹ́ràn lu ẹni àná Muhammad sọ bẹ́ẹ̀ kódà ó gbé gorí ẹ̀sìn Anab Muhammad ní hubbul watan minal iman pé tẹ́ ẹ bá ti rí èèyàn tó fẹ́ràn ìlú ẹ̀ tó wà pẹ̀lú ìlú ẹ̀ pé ìlú yìí ìlú mi ni kò sí tí kí ló dé èmi wà nínú àwọn tó ń jà fún Yorùbá nation mo lásán ẹ̀ lé mo lásán Yorùbá nation lé àjà fún Yorùbá nation bíbá oye dèdè ọ̀rọ̀ tẹ́ ń sọ fún mi pé ẹ lè bá àfà àbá yẹn sọ̀rọ̀ lọ́bẹ̀ náà pé ẹ lè bá àfà níbi pé wọ́n protest ẹ lè bá àfà níbi pé kíní endsars àjọṣe kò sí tẹ́ wà tẹ̀ ní bẹ́ẹ̀ mi ń bẹ̀ yàtọ̀ sí pé mo lọ cover program pé mo lọ cover news màá tún wà ń bẹ̀ it's nothing so kùránì kọ́ wa pé ká fẹ́ràn ìlú wa ìlú wo gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ wa tí ìlú wa bá bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́ tí ìlú ò bá nísinmi sí àlè ṣẹ̀sìn ni anybody ò lè ṣẹ̀sìn náà so kò sọ̀rọ̀ lórí níta bá ń sọ yẹn so ohun tí ò bá tún yé yín tẹ́ tún fẹ́ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ á tún kọ́ yín nu kùránì so bó ti jẹ́ nù. mọ̀ọ́mọ̀ ìyókògùn jàlú ẹ̀ náà àfà mọ̀ọ́mọ̀ fún ara ẹ̀ ó kógun jàlú ẹ̀ náà. Wọ́n kọ́kọ́ kógun ja mọ̀ọ́mọ̀ ní kó tó kógun ja ǹjẹ́ wọn lè padà fún wa lẹ́rìí pé wọ́n kógun ja Muhammadu. tán bá kógun ja yẹn kógun ja wọn padà bó ṣe ǹjẹ́ lè jẹ́ nù. fún wa lẹ́rìí pé wọ́n kógun ja Muhammadu. àwa nínú dẹ̀ máa Al-Qur'an fún yín lẹ́. ẹ wá ní sùúrù nínú Al-Qur'an wájà alina min bayni aydihim saddan wa min khalfihim saddan faghshaynahum fahum la yubsiruna ìjọ tí àwọn ará Mọ́kà kóra wọn jọ tó fẹ́ lọ pa Mọ̀ọ́mọ̀ mọ́lé lórí pé ó ń sọ pé ìsìlámù lẹ̀sìn ṣebí ọ̀rọ̀ yẹn ló gbé kúrò ní Mọ́kà dé Mẹdínà tí wọ́n ti gbà á so wọ́n fẹ́ pa ó sákò Ọlọ́run wá nítọ̀ ọwọ́ rẹ ti tẹ̀kú dàbá yìí ó yá lọ níjọ́ tí wọ́n dẹ̀ lọ sí Mọ́kà wọn ò jagun wọn ò pààyàn kálukú ti dúró de Mọ̀ọ́mọ̀ lẹ́nu ọ̀nà Mọ́kà wọ́n dẹ̀ tẹ̀lé wọlé ni ẹ lọ ṣèwádìí dáadáa ogun kọ́ ni wọ́n fi já Mọ́kà tán fi rí Mọ́kà gbà wọn ò jagun jọ yẹn wọ́n kàn kọ lẹ́tà pé ìjọba yà ń bọ̀ o wọ́n dẹ̀ lọ wọ́n dẹ̀ wọlé in peace kò sógun jọ yẹn so ẹ fún mi ní èmi náà bá ti wá fún yín lẹ́rìí wípé wọn ò bá Muhammadu jà Muhammadu ó ń bọ ẹnu àtẹ́ lu nǹkan tí wọ́n ń ṣe ìgbà tó ń bẹ ẹnu àtẹ́ lu nǹkan tí wọ́n ń ṣe tóun náà di pé àwọn èèyàn tiẹ̀ náà wọ́n ń forí balẹ̀ àwọn èèyàn náà dẹ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ ìkan náà àwọn ọmọlẹ́yìn Muhammadu ó wá mú egungun ó fi ṣá àwọn ènìyàn tẹ́jẹ̀ yọ àwọn Muhammadu ló kọ́kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ àkàtàkìtì yẹn àwọn Muhammadu ló kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà fi sọ pé kò fi ìbílẹ̀ àwọn Muhammadu mélòó ló wà ní sílọ́ọ̀tì yẹn Muhammadu náà ṣé Muhammadu àtàwọn ọmọlẹ́yìn ẹ̀. nígbà tẹ láwọn Muhammadu ẹjọ Muhammad àtàwọn èèyàn rẹ̀ téèyàn bá kéèyàn mẹ́wàá sẹ́yìn táòtù lè wà nínú wọn tí tóun yọ gbófà tí ò jẹ́ kí Muhammadu so ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn àwọn Muhammadu ṣé Muhammad ló méegun tó fi ṣáàyàn ni àbí inú àwọn èrò ẹ̀yìn àwọn ọmọlẹ́yìn ẹ̀. very good ó ti clear bẹ́ẹ̀ ẹni sólẹ̀. jọkẹ́ lè mọ̀ pé Muhammadu àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ni wọ́n kọ́kọ́ dá wàhálà lẹ̀ ẹjọ ṣé ẹjọ ẹ má bínú sá ṣé níta tó fẹ́ ṣe ń sìn àdìsí kan lẹ́tọ́ fẹ́ mú wá bí tìrì kan tá àmẹ́ ní ó kọ́ ti pẹ̀lú ìwé kan tí ó máa dán gbinrin lẹ́yìn òun lẹ́tọ́ fẹ́ mú wá báyà àbí Kùránì. ẹja gbò
ms nǹkan tó fẹ́ káfa yìí mọ̀ ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam náà ṣé mọ̀ pé máa jóná. ẹ ṣeun ọwọ́ Ọlọ́run ni ẹ fi yẹn sísà. ìwé náà ló wà afẹ́kẹ́ ká ni tẹ bá fẹ́ alẹ́ jẹ́kẹ́ ká. wàhálà inú mi máa dùn ẹgbẹ́ jáde mi ìṣẹ́ má bà pàdé nígbẹ́ mú inú Kùránì ẹgbẹ́ jáde ìsìláàmù tèmi fẹ́ wọ̀ èmi ò ní jóná. ọ̀dà kó fà á ó lẹ́sọ̀ ọwọ́ ọ̀tún méjì kò ní wọ bàtà àrínú bí pẹ́ ti mọ́. ẹ fi àlá tó sí gidi tí wọ́n fi skóòpù mọ́ Ọlọ́run dẹ̀ ti sọ́nu Kùránì Ọlọ́run ti sọ olówó èkó Ọlọ́run ti sọ inú Kaaba ló wà inú Kaaba ní ibi tẹ́lẹ̀ inú Kaaba ní kíni wà kíni tá a gbé jáde inú Kaaba ló wà bó ṣe wà ń bẹ́ẹ̀ nìyẹn. àṣẹ òrìṣà àwọn èèyàn rí iná. ó yá ẹ mú sẹ́kọ̀n fún yín ẹ lọ sáàṣì inú Kaaba kẹ wá gbé jáde bí tó sàyẹn jókòó sí nínú Kaaba. Donald Trump gba àwọn American president tó sign contract wọn mọ̀kan tó ń sọ́kọ́ ẹsẹ̀ bí wọ́n mọ̀kan ẹbí wọ́n gbọ́ ni. Donald Trump wo lẹ́bí ń fún mi lẹ́fídẹ́ǹsì ọ̀tá àwọn lárúbáwá ní Donald Trump Christian kọ́ làwọn Donald Trump kí ló dé sí báyìí. bàbá àwọn Donald Trump ló ń ṣọ́ lárúbáwá ló ń ṣọ́ bàbá. ìyá mi ṣebí wọ́n ń fún wọn lówó ni àwọn náà ń sọ Kaaba ṣé wàá wọnú Kaaba kí ló dé ṣe báyìí náà Donald Trump wọ́n á yà sójà àwọn tó dúró ṣebí wọ́n ń san sálárì fún wọn ni. mọ́ cash ṣé mùsùlùmí ní gbogbo nǹkan kọ́lẹ̀ fi máa bá wọn tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn tó bá wọn bí bá ṣé mùsùlùmí fẹ́ bèèrè pẹ́sítọ̀ kan lọ́wọ́ àfáàní. no ẹ má pa fáànà ìgbà tá fà ń bá ẹ wo. wọn èmi ò tiẹ̀ lè kú olówó èkó wàláhì lè kú wàláhì lè kú. a ní mùsùlùmí kú là kán béèrè ẹ béèrè. pé gbogbo according to Bible àti Quran kan máa ń sọ pé àwọn òjíṣẹ́ ànábì tẹ́ pa ìwé nìkan náà ló ṣe mírèkù kankan kò ní mírèkù kankan tó ṣe. kò ṣe kí ni mírèkù. mírèkù àbí iṣẹ́ ìyanu àtọ́lọ́run rán sí kò ní kankan tó ṣe. Nọ́mà Ọlọ́run sọ fún un Kùránì ni ó ní wà nẹ́bì látàbí mo sọ ìtìrín oṣù onídán oṣù ọlọ́wọ́ ọdán ààrẹ nídán iṣẹ́ tó fẹ́ jẹ́ pọ̀ gbogbo ayé ló fẹ́ jíṣẹ́ fún òráyè dán. ètò láyé ó ṣẹyọ kan. ó tiẹ̀ ó wà láyé òbò dídán náà èmi gan bí mo ṣe wà yìí mò ń ṣe mírèkù ká tó àwọn àwọn prọfẹ̀tì tó ń ṣe mírèkù káàkiri ni so ẹ wàá pè wọ́n lànàbì ok ẹ sọ wípé gbogbo àwọn prọfẹ̀tì tó ń ṣe mírèkù idán burúkú tó ń ṣe tẹlómìn ti parọ́ burúkú tó yọ ẹyẹ lára àwọn èèyàn ẹni tó yà láǹkà lórí àwọn èèyàn so mírèkù yẹn lẹ ti fẹ́ máa dúró tí a lè. ẹjọ ẹ fi mírèkù lẹjàre sí yẹn lábá. alẹ́ ìsìn àti mọ̀ pé wọ́n nílé sùn so ẹ jẹ́ kó ka 119 yẹn wọ́n tó lọ sùn. ẹni tó bá máa lá ẹ ti máa lá nìyẹn bá lá ṣe rí gbogbo èèyàn ti mọ̀ lọ́dọ̀ wa ń bí wa. ẹjọ tó yọ Ọlọ́run o kì í sáà láàtàwà ń kírun fún o. Allah creative Allah tán create Allah creation bó ti jẹ́. wọ́n fẹ́ wá support àfa ẹ lè send the eye. kan ìṣẹ́fẹ́ pa àfa ni. mo láìka àfa yìí sọ pé àwọn ti mọ̀ pé àwọn máa jóná àfa òye ẹ̀ka lè. mo ti mọ̀ pé mo máa jó ní ẹ̀mẹ́gbà bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ̀ ẹ̀ ń ta sí mi gan kí lẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ̀ ta ló lóun mọ̀ pé mo máa jó ní ẹ̀. ẹ sọ lẹ́ẹ̀kan náà èwo ni kíní èwo ni mo mọ̀ pé mo fẹ́ jó ní. àwọn èèyàn ń ṣe àyè gbé wọn ẹjọ́ mùsùlùmí àbá ni kó wọlé máa mi ìfẹ́ mùsùlùmí kan tí ò máa kán pẹ̀ sí o. àwọn tó ń ṣe ayò kì í ṣe muslim ń bá yín wò wọn muslim tó bá wà lọ ẹjọ́ ẹ wá fún àfa lọ́wọ́. àfa ní kẹjọ wọlé àfa. àfa ẹ lè ká kí ní ìdáná kọ́ bá yín lẹ́nu ẹ ṣe. àfa inú ẹ̀kan habanate látẹ̀ǹkan ni pé ẹ̀kan sọ di ariwo mọ́ wa lọ́wọ́ ni. ta ló sọ dariwo mọ́ yín lọ́wọ́ tí ẹ bá fi dá sí yín nìkan dé ta ló sọ dariwo mọ́ yín lọ́wọ́ ẹ̀gbọ́n tẹ̀ ń sọ ẹ̀ ń béèrè unnecessary question. ẹ má bínú ẹjọ́ ẹ kà so muslim tó wà ní ẹ send the request kẹ wá ran àfa lọ́wọ́ ẹ ṣe ẹ lè ká kíní yẹn síta wọn dúró dé yẹn ẹ ṣe bàbá. Ọlọ́run ọba an Abi Darda látọ̀dọ̀ bàbá Darda annabiyi sallallahu alayhi wa sallam kọ́l látọ̀dọ̀ ànábì kí àtọ̀lọ́ Ọlọ́run kó máa bẹ̀ sọ báyìí pé kálákọ̀ọ́láwọ̀ Ádámà ó ní Ọlọ́run ọba dá Ádámà hìnà kálákọ̀ọ́ nígbà tó dáa tán dọ̀rábà kátfàwù aliyumna ó fọwọ́ ra ọwọ́ rẹ̀ ọ̀tún
Fakharaja zuriyatan bayda. Àwọn èèyàn kan wá jáde látọwọ́ yẹn tó ṣe pé funfun bò wọ́n dàrú báyìí, ìmọ́lẹ̀ ń bẹ lára wọn. Ka annahu durrun, wọ́n dà gẹ́gẹ́ bí àlúùlù. Wa daraba kaffai yusra, ó wá tún fọwọ́ ra ọwọ́ rẹ̀ òsì. Fakharaja zuriyatan, àwọn èèyàn kan jáde sauda tó ṣe pé òkùnkùn bò wọ́n dàrú. Ka annahu alhumam, wọ́n dà gẹ́gẹ́ bí humam yẹn, mi mọ̀ bí mo ṣe lè tú sí, but wọ́n dà gẹ́gẹ́ bí nǹkan tó ṣá dúdú birimbirim náà ni. Kílẹ̀ lan olówó Èkó kíni. Dúdú ni wọ́n sọ ń bẹ̀ yẹn, èèyàn dúdú àtèèyàn funfun. Ẹjọ́ èèyàn dúdú àtèèyàn funfun kọ́. Àpáòsì èèyàn dúdú ẹ̀ka lọ. Olówó Èkó, ẹni tó bá máa wà l'Àlìjánnà, ìmọ́lẹ̀ lẹ́rìí lára rẹ̀, kó jẹ́ èèyàn dúdú gan gbogbo ara rẹ̀ ó kún fún mọ́lẹ̀. Ẹni tó bá máa wọná, òkùnkùn lẹ́rìí gbogbo ara rẹ̀, kó jẹ́ èèyàn funfun, òkùnkùn lẹ́rìí gbogbo ara rẹ̀. So ọ̀rọ̀ èèyàn dúdú èèyàn funfun kọ́, ńgbà tí gbogbo èèyàn dúdú bá wọná, ta ni ẹjọ́ ṣé èèyàn tó ẹjọ́ ẹ má ṣe báyìí náà, ẹ má ṣe báyìí náà. Bàbá ẹ̀ka lọ nǹkan tó kọ́ Gbogbo èèyàn dúdú ṣe máa wọná. Wọ́n ní lápá ọ̀tún èèyàn funfun, wọ́n ní lápá òsì èèyàn dúdú, nǹkan tó kọ́ ni. Lápá ọ̀tún àwọn tí mọ́lẹ̀ ń bẹ lára wọn ló wà ń bẹ̀. So fàyílà náà ní fi káfí ìyúsùrọ̀ tó yẹ pé dúdú òkùnkùn wọn dàbí òkùnkùn fi káfí ìyúsùrọ̀. So lọ́yà àpòsí ìlànà rẹ̀ àwọn èèyàn wọ̀ náà wàhálà ùbáàlì. Oye báyẹn èmi ò sì bìkítà bó jọ Ahmadu ló gbà wá, àdìsí sọ ìhù ni. Àdìsí pẹ̀lú Ahmadu tó gbà wá àdìsí yìí sọ hì. Àjàtọ̀ sáwọn àdìsí tẹ̀ mú wá, ẹ̀rí pa àdìsí sọ ìhù èèyàn kan ló gbà wá, kì í ṣe ani àbí àwọn wèrè amúgbó lójú ayé ànábì. Ani àbí báwo. Ẹgbẹ́ English yẹ sí àfa àwọn ọ̀tún dáadáa, ẹgbẹ́ English yẹ sí ká tún fáwọn èèyàn. Ní ètú dáadáa. Gbogbo ayé ló máa kà ọ́, ẹ jẹ́ ká ṣe báyìí, èèyàn kan lè bá wa kà kó má já wà la máa kà. Ẹlòmíì lè bá wa kà tí ó bá yẹ ẹwò Gẹ̀ẹ́sì ẹ̀ lélẹ̀ kẹwò. Okay, bóyá káwa kà. This is Musaliki Ali Matabi 119. Abu Dauda reported Allah Messenger as saying. I am ancestors àbí Ayamade. Olówó Èkó ẹ̀yin náà ni ẹ tútù tí yẹn kàn máa ń gùn ni. Ẹ máa ń gùn, ẹ máa ń tú ìsì tútù yín. Èmi ò tú ìsì ẹ, ó yẹ MS bàbá ẹ tú fún wa. Abu Dauda reported Allah Messenger is saying, God created Adam. Abu Dauda sọ pé Allah dá Ádámọ̀. When he created him, he struck his right shoulder. Nígbà tó dá Ádámọ̀, ó fa apá ọ̀tún Ádámọ̀. And he brought off his offering white like small ants. Ó wá lọ́wọ́n àwọn ọmọdọ́mọ tó máa jáde láti apá ọ̀tún máa jẹ́ funfun. Kí ni túmọ̀ ẹni sùúrù ẹ jẹ́ ká ṣàlàyé fún àfà. Big Joe ẹni sùúrù àfà offspring ni àwọn ọmọ tó máa jáde látara àwọn ọmọdọ́mọ. Offspring. Ẹ wá Olówó Èkó, mo rí pé mo lárúbá díẹ̀ kó tó di pé ìyá mi kó kọ́ continue. Ẹ jẹ́ àkàtọ́ náà àfà. Tẹ̀túríyà ẹni sùúrù. Zuriya Tambaida. Big Joe ẹ jẹ́ àkàtọ́ náà. Okay, mo ń gbọ́ yín. Ẹ ṣe ó yá. And he struck his left shoulder and bring out his offspring black as though they were charcoal. Ó fa apá òsì ẹ̀, àwọn tó máa jáde ń bẹ̀ wọ́n máa jẹ́ dúdú, àwọn ọmọ tó máa jáde lápá òsì wọ́n jẹ́ dúdú. Then he said to the party on his left side, go to paradise and I do not fear. Allah wá sọ fún àwọn tó wà lápá ọ̀tún, ó ní kí wọ́n máa lọ sí paradise. Ó lóun ò dẹ̀ gbọ́ nǹkan kan, òun ti ṣe bóun ṣe fẹ́. And he said to the party on the left side, go to hell and I do not care. Allah wá sọ fún àwọn dúdú tó wà lápá òsì, àwọn ọmọ tó máa jáde látàpá òsì. Wọ́n jẹ́ dúdú, ó ní kí wọ́n máa lọ nínú náà, òun ò dẹ̀ gbọ́ nǹkan kan, wọ́n ti gé tí òun lọ. So ẹ lè ṣí máìkì yín kẹ́ sọ̀rọ̀, gbogbo dúdú ló ń lọ nínú náà báyìí. Ṣáàlà sọ́mbẹ̀ yẹn pọ́n ti gé tí òun lọ Olówó Èkó. Gbọ́n ẹlòmí lè bá mi tú Yorùbá yẹn. Ó lóun gbọ́n kankan wọ́n ti gé tí òun lọ. Kẹ́lòmí tú ẹjọ́ kẹ́lòmí ka English yẹn kéèyàn kan wá tú Yorùbá yẹn. Olówó Èkó.
kí ni túmọ̀ ẹ̀ kò kàn mí olówó èkó I want to ask you one question MS Baba ẹ jẹ́ kí a gbé òótọ́ ọ̀rọ̀ síbi tó yẹ kó wà. Okay, now Ọlọ́run ti wá sọ fún wa pé ìwà lòun fẹ́ fi jọ́ọ̀jì èèyàn. Allah. Ẹjọ́ àdàlà ẹ̀ńtẹ́mi mọ̀ sí náà lọ́lọ́run. Allah ẹjọ́ mistake yẹn má máa ṣe Allah. Kí ni Yorùbá Allah tèmi tí ṣèbílẹ̀ yóò bá mú wáyé? Is Allah. Allah. Ẹ má sọ fún mi pé Allah is Allah náà. No, Allah. Ẹjọ́ ní tí mò ń sọ fún yín bì ẹgbọ́n mi. Ẹja ìwé Ọlọ́run fún wa. Ẹni sùúrù bàbá. Àṣẹ òrìṣà. Ẹja fi yẹn lẹ̀. Allah sọ pé n tó ń fẹ́ fi jọ́ọ̀jì wa òun ni wà. Torí n tó fi jọ́ọ̀jì ànábì ó ní innaka la'ala khuluqin adhim. Ìwà ànábì ìwà rẹ ni mo fi jọ́ọ̀jì ẹ ìwà ẹ̀dá ìwà ẹ ló dáa jù. Ẹ má kó lórí àdìtì. Ẹjọ́ tó lọ lọ́hùn ẹjẹ́ délé ẹjọ́. No, nǹkan tẹ́tí ń ṣe nìyẹn, you've been taking us off the points about discuss. Can we please stay focused? Ẹ bá wa sọ̀rọ̀ lórí àdìtì, please. Thank you. Lórí àdìtì wo? Apá mi ti wọlé tó máa help ètò láyé. Àdìtì wo lẹ ń sọ? Eléyìí tó wà lórí screen yìí, òun là ń sọ lọ́wọ́, so don't take us off it. So can you please finish with this one? Thank you. All right, ẹ ṣé Yelebo, ẹ ṣé, thank you too. Now, kí ni mò ń gbìyànjú àti sọ báyìí? In tó wà ń bí báyìí, ẹ jẹ́ àjọ gbé sí làákàyè. In tọ́lọ́run sọ ń bì, tálà ń sọ ń bì. Òun náà ni pé zuriyatan ó fọwọ́ ra àtẹ́lẹwọ́ ànábì kátìfì náà pé kátìfì àtẹ́lẹwọ́ Ádámọ̀ kátìfì ó ṣe di ọ̀sùn ó ṣe di apá tí bàbá olówó kò tú sí bí pé ó fọwọ́ ra ìjìká ẹ̀ ó ló fọwọ́ ra á lọ́wọ́ àwọn kan jáde sápọ̀ ọ̀tún àwọn yẹn gbogbo látara ìmọ́lẹ̀ ẹ̀ẹ́rì mọ́lẹ̀ tí ó pọ̀ Ọlọ́run sọ gbogbo àwọn eléyìí àrọmọdọ́mọ àwọn eléyìí ó ìmọ́lẹ̀ ni wọ́n máa rí àlìjánà wọn ó sì wọ̀ àwọn eléyìí òkùnkùn ni wọ́n máa rí iná ni wọ́n ó sì wọ̀ tó ṣe déédéé pé Ọlọ́run ti mọ ta ni ó wọ̀ náà ó ti mọ ta ni ó wà àlìjánà òun ni tún máa yà tá a mú wá lọ́sàn-án mo máa yà kan wá lọ́sàn-án nígbà tí Ọlọ́run sọ fún ànábì pé lọ́ọ́ jíṣẹ́ ó wá sọ fún wọn pé bó tilẹ̀ nǹkan jíṣẹ́ tó náà o àmọ́ àwọn tó máa ṣe tiwa o àwọn tó máa ṣe tiwa yẹn àlìjánà náà lọ o àdèmọ̀ àwọn tí ò ní ṣe tiwa tó yẹ pé kò sí tẹ́lẹ̀ bá wọn sọ wọn ò ní ṣe tiwa àwọn tí ò ní ṣe tiwa yẹn iná náà lọ which is ó ṣe lè ní pé Ọlọ́run ti mọ ta ni ó wà nìjẹ́ náà ó ti mọ ta ni ó wọ̀ náà látijọ́ tó ti dáadáa mọ̀ so kí lẹ fẹ́ kí n treat inú ilé. ètò láyé ẹ ṣe ẹ jẹ́ kí Malam tó wọlé kí wọ́n kàkọ́ tu fún wa àmọ́ wọ́n á wò pẹ̀lú ti yín bẹ ibi tẹ́ tu sí àáwò Malam ẹ̀ka akí gbogbo ilé papọ̀. MS ẹ bá wa gbé lárúbáwá yẹn sí fún Malam ẹ ṣe MS. So ẹ̀yin èèyàn mọ̀ pé bí ẹ gbọ́ bí tí ètò láyé ibi tí wọ́n tú sí so a máa gbọ́ bí tí Malam náà máa tú sí ẹ ṣe. Malam ẹ ṣe fún wa kan. Akí gbogbo ilé o ẹ kú ètò. Gbogbo ilé kí yín ẹ káàbọ̀. Àkọ́kọ́ ni pé ẹ dákun torí Ọlọ́run ẹ fẹ́ kí a jẹra wá yàn tí n bá ń ká lọ ẹ dákun so èmi ò tú tí n bá ti tú tán ohun tí ọba yín bẹ̀ lè bí mi béèrè so ó ní wa an Abi Darda عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم حين خلقه فضرب كيفه اليمنى فأخرج ذرية بعده كأنهم ضرب وضرب كيفه يسرى فأخرج ذرية سوداه كأنهم حمام فقال للذين في يمينه إلى الجنة ولا أبالي وقال للذي في كفه يسرى إلى النار ولا أبالي رواه أحمد. ẹ dákun torí Ọlọ́run àdìsí yìí ẹ dákun bó lẹ ti rí ẹ mọ́ bínú ẹ dákun torí Ọlọ́run. Mo rà á lọ́jà ni. Mi bá yín sọ̀rọ̀ àwàdà ó ní ìdí. Mo rà á lọ́jà ní níbo mo ti rí mo ti dá yín lóhùn náà ṣe bí ṣọ́ọ̀kì lọ fún mi ni mo rà á lọ́jà ni. Because miskati alimasabi tó gbé wáyé mo fi béèrè bẹ́ẹ̀ o.
ẹ kàn bá wa mo rà lọ́jà ni. no kì í ṣe pàtí tú ló lè fèmí o ṣe ń gbọ́ mi. ẹ mọ̀ pé ẹni ká má jà wá yàn ẹni ká má jà mo rà lọ́jà ni ẹ kàn tú nǹkan tẹ́ ti kà ẹ wá tún nǹkan tẹ́. bẹ́ẹ̀ sí lẹ́yìn wà lọ́jà àwọn ṣe ń gbọ́ mi. ẹ mo rà online ni náà ṣé mo wá ń parọ́ ni mo ní hard copy ẹ ms lè ṣe fún yín bọ́ ilé ìsìn a máa ara ilé online ni. ọ̀dà sẹ́rí ẹjẹ́ mi ò tún ti ń tún náà wà hadith èyí sínú hadith tá ń lo èmi ò tún ti ń bẹ́ẹ̀ ó láti ọ̀dọ̀ Abi Darda ó lóun gbọ́ látẹnu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní khalaqallahu Adam hina khalaqahu nígbà tó lọ́wọ́n bá dá Ànábì Adam ọ̀tẹ́ fadaraba kaffayhi yumna ọwọ́ àfọwọ́ gbá ọwọ́ Ànábì Adam àtẹ́lẹwọ́ rẹ̀ ọwọ́ ọ̀tún ọfọwọ́ gbá fadaraba kaffayhi yumna ọfọwọ́ gbá tẹ́lẹwọ́ Ànábì Adam ọwọ́ ọ̀tún fakhraja dhurriyatan ba'dahu wọ́n wá jáde látẹ́lẹwọ́ ọ̀tún yìí fakhraja dhurriyatan ba'dahu ka'annahum dhar wọ́n jáde látọwọ́ ọ̀tún àwọn kíni àwọn àrọ́mọdọ́mọ tó ṣe pé wọ́n mọ́lẹ́gbò ojú wọn mọ́ ka'annahum dhar gẹ́gẹ́ bí adharu kẹ́ńkẹ́yìn tó mọ́ tí ò ní kankan lára tó jẹ́ funfun. wadaraba kayfahu yusra ọwọ́ àfọwọ́ gbàtẹ́lẹwọ́ tó jẹ́ ti ẹgbẹ́ òsì fakhraja dhurriyatan saudahu ó ṣe kíni ọfọwọ́ gba náà no dọ́gọ́bà kèyí sí pọ́fọ́ ayọ̀ ọfọwọ́ gba ni ẹsẹ̀ ṣe sùúrù so ọwọ́ àfọwọ́ gbá àtẹ́lẹwọ́ òsì so kìí ṣe pé ẹ ṣe sùúrù èmi tí mo tún ní fífọwọ́ gba ẹ ṣe sùúrù olówó ẹ̀kọ́ ẹ ṣe sùúrù ẹ̀jìn délẹ̀ ẹ ṣe sùúrù so ńgbà tí ọlọ́run wá fọwọ́ gba fífọwọ́ gba yẹn kìí ṣe pé ọlọ́run fọwọ́ gbà nǹkan ẹ̀ ẹ ṣe sùúrù ń bọ̀ wá ó ní ka'annahu humam fa kharaja dhurriyatan sauda ka'annahu humam ó wá jáde láti ẹ̀gbẹ́ owó òsì àrọ́mọ ọdọ́mọ sauda tó wọ́ dúdú ka'annahu humam gẹ́gẹ́ bí èédú alhumam èédú gẹ́gẹ́ bí èédú àwọn táwí ìwọ́ dúdú gẹ́gẹ́ bí èédú faqala lilladhina fi yaminihi ó wá sọ fáwọn tí ń bẹ ní àpò ọwọ́ ọ̀tún yìí àwọn tó jáde láti ẹ̀gbẹ́ ọwọ́ ọ̀tún yìí ila aljannati ẹ máa lọ sálì jẹ́nà àwọn tanu àwọn tójú wọn funfun ọlọ́run ní ẹ máa lọ sí inú àlìjẹ́nà wala ubali èmi ọlọ́run ọba mo wala ubali ni pé wala ubali inú ọlá mi mo fún yín ẹ máa lọ kò sẹ́ni tó fẹ́ bí mi wala ubali kò sẹ́nìkan tó fẹ́ bí mi ẹ máa lọ sálì jẹ́nà wa qala lilladhina fi kaffihi yusra ó wá sọ fún àwọn tó jáde láti ẹ̀gbẹ́ ọwọ́ òsì bí àtẹ́lẹwọ́ ẹ̀gbẹ́ ọwọ́ òsì wọn ìlà náàrí ẹ mọ́ lọ sínú náà àwọn tanu àwọn tí wọ́n jáde tá a sọ pé wọ́n dà gẹ́gẹ́ bí èédú tó dà gẹ́gẹ́ bí èédú wala ubali inú ilé mi ọlọ́run náà mo ṣe bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó fẹ́ bí mi ọlọ́run so ohun tí wọ́n ń bẹnu hadith yìí ẹ̀kọ́ mbẹ́mbẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ẹ̀rọ àwọn tó jáde láti ẹ̀gbẹ́ ọwọ́ ọ̀tún ni èmi ń sọ pé ọlọ́run fọwọ́ gba àbí ọ̀rà pé yorùbá tí mo lò nú. malam ẹ má bínú gbogbo èèyàn gbọ́ àlàyé tẹ́ ṣe ibi tí mo wá fẹ́ béèrè àwọn tójú wọn funfun yẹn àwọn òwòsàn àwọn èèyàn dúdú ni àbẹ́yàn funfun a fẹ́ kí bẹ́ẹ̀ padà ẹjọ́ torí bẹ́ẹ̀ ṣe ń sọ ní ọ̀dà fún yín lọ́sàn lẹ́gbẹ̀ẹ́ yẹn mọ́ láìkí. ṣé àwọn èèyàn dúdú ni àbọ̀wọ̀n èèyàn funfun àwọn tó dúdú yẹn téèyàn funfun ni wọ́n ni àbọ̀wọ̀n so. àwọn tí ó dúdú tó jáde sẹ́yìn pọ̀ mi àwọn tó dúdú làwọn ẹni ibú àwọn ẹni ibú ẹ ṣe sùúrù ẹ má bínú. tẹbí kọ́sìn lẹ bẹ̀rẹ̀ sí fẹ́ kí n dáhùn. ní báyìí àjọ ń sọ̀rọ̀ ní báyìí nísìnyí mo fẹ́ sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ nílé tó bá jẹ́ àwọn ẹni bí wọ́n máa kọ́ síbẹ̀ pé àwọn tó jẹ́ àtọ́ṣe nǹkan tí ò dá yẹn ni wọ́n dúdú ebi báyìí náà wọ́n ń sọ̀rọ̀ pípa tó yìí gbá ádámọ̀ òun fi apá ọ̀tún ádámọ̀ àwọn ọmọ tó máa jáde lápá ọ̀tún wọ́n máa jẹ́ funfun àwọn tó máa jáde lápá òsì máa jẹ́ dúdú ṣèbẹ́yìn náà lẹ sọ pé àwọn ẹni sọ àfà ẹ̀yin lẹ sọ pé ádámọ̀ náà ló bí àwọn àràbù àtàwà dúdú àwọn òyìnbó àtàwà dúdú so báwo ló ṣe wá jẹ́ olówó èkó ẹ máa gbọ́dọ̀ jẹ́ kó yé wa pé apá ọ̀tún àwọn funfun ló jáde ńbẹ̀ ó wá ní apá òsì
àwọn dúdú so ẹ tẹ̀síwájú. ẹ olówó èkó ṣe ń gbọ́ mi ṣe rí ẹnì kí o lè understand this àyàfẹ́ tó bá ti ka Kùránì rí àyà Kùránì ti gbé ohun tá à ń ka yìí wá so ọlọ́run sọ́nà Suratul Waqi'ah maybe Quran fast kí ni Kùránì wá so ó ní bismillahir rahmanir rahim ọlọ́run ní idha waqa'atil waqi'ah laysa lil waqi'atiha kadhiba khafidatun rafi'ah mo fẹ́ fàyọ̀ nígbọ̀ ẹ̀ sì sóòrù. Malam ẹ kọ́kọ́ yanjú ẹ máa gbọ́ báyìí máa ń ṣe. èmi ti yanjú rẹ̀ mo fẹ́ mú un tí wọ́n fẹ́ fi àyà yẹn ní sùúrù ẹjọ́ Malam ẹ kọ́kọ́ yanjú eléyìí náà tẹ́ bá ti. mo fẹ́ fàyà yẹn yanjú rẹ̀ ní dàpọ̀ ẹ̀ sì sóòrù. no Malam ẹ kọ́kọ́ yanjú eléyìí náà. ọ̀dà eléyìí ṣe ń gbọ́ mi eléyìí ṣe ń gbọ́. ẹ kọ́kọ́ yanjú. àwọn tó jáde ṣe ń gbọ́ àwọn tó jáde lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún tójú wọn funfun gbòò àwọn làwọn ẹni ire kì í ṣe pé lágbáwá kìí ṣe páláwọn funfun àwọn ẹni rinu àwọn tó wá jáde tí wọ́n jáde lẹ́gbẹ̀ẹ́ owó òsì tójú wọn dúdú àwọn làwọn ẹni ibú tó ṣe pé wọ́n ṣe déédéé já ànámà. so Malam má bínú ẹ ṣe báyìí ms ẹgbẹ́ àdìsí tí Allah ti ń sọ pé ìgbà tó wà nínú àtọ̀ bàbá wọn òun ti mọ àwọn tó ń lọ nínú ìjọ náà gbogbo ilé bọ́ọ̀rọ̀ ìṣe máa yanjú lélẹ́yìí o ṣé mo pọ́ wọn sọ pé àwọn ẹni ibi àtẹni báyìí sìn àmọ́ òbí tẹ́fẹ́ tú ilé sí Allah nígbà tí àwọn ò tí ì bí àwọn ọmọ tó yìí wà nínú àtọ̀ bàbá wọn òun ti program ẹni tó ń lọ àjọ so ìyẹn náà síbi ẹ tún máa sọ pé àwọn tó ṣèkà ló máa lọ ná so ẹgbẹ́ jáde olówó ìfọ ẹsẹ sùúrù ẹgbẹ́ jáde mi ní táìmù púpọ̀ bọ̀ bí wọ́n ṣe wà láì mo kọ́ sí fídíò lálẹ́ yìí so inshallah àwọn àmì ìwà ìsà ẹgbẹ́ jáde. Sahih Muslim 2662C fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wò fúnra yín Sahih Muslim 2662C ẹ lè kọ sí sílẹ̀ so gbogbo ayé ti rí tẹ̀ kan yẹn pọ̀ wọ́n dúdú inú náà ni gbogbo wọn ń lọ so ẹ ṣe ẹ lè ka ilé náà kẹtù. mo wà mẹ́rin kí ló fẹ́ kí n ṣe. tí n bá kà sẹ́gbọ̀n tí mo fẹ́ sọ sẹ́gbà àbí kí lẹ fẹ́ ká lù ń bẹ̀. ẹ ká Malam. kí lẹ fẹ́ ká lù ń bẹ̀. ẹ dáhùn wọn ní jọ máa gbọ́. so ẹ ṣe sùúrù ṣe ń gbọ́ mi ẹ ṣe olówó èkó ṣe ń gbọ́ olówó èkó. ẹ pé òótọ́ tẹ fẹ́ fi pamọ́ níbi tẹ̀kan yẹn bọ̀ nísìnyí ó ti ràn ẹ̀ka kìíní. mo fẹ́ fi òótọ́ pamọ́ lọ́dọ̀ ti yín àbí lọ́dọ̀ tèmi. ok ó yẹ ẹ̀ka kìíní ẹ ṣe. ẹ ṣe sùúrù yìí sọ pé nǹka ẹ̀kẹ́ náà ń pè mọ̀ ká kì í ṣe àtìká ní gbàmílẹ̀ kì í ṣàtútù ẹgbọ́n tí mo fẹ́ fàyọ. ṣé tèyí tí ń bẹnu yìí lẹ fẹ́ dìmú ni àbẹ́yìí tí ń bẹ yìí lẹ fẹ́ káká ká sì mú mu tí ń bẹ́ẹ̀ mẹ́ jáde tèmi nìyẹn fa. àfa tẹ bá ti ka kìíní gbogbo tẹ̀kan tẹ fẹ́ yí yẹn pé àwọn tó ṣe ìwà aburú ni gbogbo àwọn tó ń wò wá ló máa yé ẹ̀ka kìíní gbogbo ayé gbọ́. ok mo ti gbọ́ yín. ẹ ṣe. ó ní hadathana Abubakar bun Abi Shaybata hadathana Waki' an Talhatu bun Yahya an ammatihi Aisha bint Talhati an Aisha ummul mu'minin qalat دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازات صبي من الأنصار فقلت يا رسول الله طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل سوها ولم يدركه قال أو غير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم كلا فكا فايون بلي kí n tó tú kí lẹ́fẹ́ kí n fàyọ ná ẹ kọ́ sọ ohun tẹ́yìn fẹ́ mú jáde ń bẹ̀ ẹ ṣe sùúrù olówó èkó ẹ ṣe sùúrù kí lẹ́fẹ́ ká fàyọ ń bi eléyìí Allahu akbar kabira. tí àáfàá tó tu gbogbo ẹni tẹ́ ń wò wá àáfàá ní àwọn dúdú tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan ní àwọn tí wọ́n hùwà ibi ní eléyìí sí táfà fẹ́ kà àwọn ẹni yìí tó máa wọná Allah ni wọn tí ì bí wọn wọ́n yìí wà nínú àtọ̀ bàbá wọn wọ́n dẹ̀ máa wọná so a fẹ́ wo báfà ṣe fẹ́ tú bíbá ìsìn ẹ tú fún wa ẹ ṣe. tó kí mọ́ lọ ẹgbẹ́ lọ tòsí ó látọ̀dọ̀ yà wá Aisha ó ní qalat du'a Rasulullah sallallahu alaihi wasallam ó pe ànábì
ń pé kó wá síbi òkú ọmọ kékeré tó kú ila janazati sabiyyi min al-ansari ó wá síbi òkú ọmọ kékeré tó kú inú àwọn ọmọ ìlú Medina tó jẹ́ Ansari àwọn tó gbà wọn Nábì láàyè faqultu ìyàwó Aisha wa ní mọ̀sọ́fà Nábì ya Rasulullah òjíṣẹ́ Ọlọ́run tuba li asa usfuru min al-asafir al-janna ọgbọ́ eré ni o fọmọ kékeré tó kú yìí usfuru min asafir al-janna kọ́ mọ jẹ́ inú àwọn asafir al-janna àwọn tí wọ́n mọ gbàlejò lálìjẹ́nà tó pé wọ́n ní bí wọ́n ní kankan lam ya'mal suha tó pé kò síṣẹ́ ẹbú kankan láyé wà lam yudrikuhu bẹ́ẹ̀ ní sẹ́bú kankan ò débá qala Ànábì wa dá lóhùn aw ghayra dhalika ya Aishatun ǹjẹ́ nǹkan mi tó ń bẹ tó fẹ́ sọ lẹ́yìn eléyìí ǹjẹ́ nǹkan mi ń bẹ tó fẹ́ sọ lẹ́yìn eléyìí inna Allaha ẹ̀rí Ọlọ́run khalaqa lil jannati ó ti dá fánlì jẹ́nà khalaqa lil jannati Ọlọ́run ó ti dá fánlì jẹ́nà ahlan àwọn aráalé khalaqahum laha tó ṣe pé ó ti dá fún wọn wọ́n wà lè jẹ́nà ó ti dá àwọn aráalé àlìjẹ́nà ó ti dá sọ́tọ̀ wà ń fi asulabi abaihim láti káràbàdì bàbá wọn tó wọ́n wà látọ̀ ní káràbàdì bàbá wọn ló sì ti dá wọn wípé àwọn aráalé àlìjẹ́nà lélẹ́yìí ọ̀jẹ̀ wa khalaqa lin-nari ahlan ó sì ti dá àwọn aráalé fún nẹ́nà khalaqahum laha tó ṣe pé wọ́n wọnú náà ó ti dá wọn wà ń fi asulabi abaihim láti nígbà tí wọ́n wà ní káràbàdì wọn lọ́lọ́run wá ti dá wọn so kí lẹ fẹ́ ká fàyọ. ọmọ tí ó lóun ti dá nígbà tó ti bí wọn sínú iná àti àlùjọ náà ṣọ́wọ́n yẹn náà ti wùwà burú ni. ṣé wọn tẹ fẹ́ fàyọ látàwọn tẹ̀bí ní twenty. because nǹkan tẹ yí ti bẹ̀yẹn sí yẹn ṣọ́wọ́n ọmọ yẹn náà ti wùwà tí ò dá ni. ẹ ṣe sùúrù ẹ dákun. sọ ẹ tẹ̀síwájú lọ. ẹ gbé mo kọ́ sí wọlé ń bì báyìí. so ms ẹ lè wá gbé ti tẹ́lẹ̀ yẹn sí padà gbogbo èèyàn ti ẹ ṣe sùúrù ẹ má ti gbé kún bẹ́ẹ̀. ẹ jẹ́ kí wọ́n dáhùn náà olówó èkó ẹ jẹ́ dáhùn. kì í ṣe ẹnẹkù làwọn tẹ́ ń bá sọ̀rọ̀ onílàkàyè ni wá ẹ ṣe sùúrù ẹ dákun. ẹni question tẹ́ béèrè ni pé ṣé àwọn tí wọ́n wà ní káràbàdì bàbá wọn yẹn ṣé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n tọ́lọ́run fi dá wọn sára ilé iná àbáwọn tó wà lálìjẹ́nà yẹn ṣé àwọn náà ti sìn kankan Ọlọ́run fi dá wọn sálìjẹ́nà ẹ mọ́ gbàgbé Yorùbá mọ́ ń pòwe kẹ́ fúnra wọn. tíbi ẹlẹ́ṣẹ̀ lọmọ ìyẹn ọmọ tí wọ́n ti ẹ ṣe sùúrù Yorùbá mọ́ ń pòwe kẹ́ wọ́n ní òun ìyàgbọ̀n lọ́mọ rẹ̀ àkọ́kọ́ nù inú òwe yẹn kọ́ dé mọ́ ẹ ṣe sùúrù Yorùbá ní ìpele tí bàbá bá gbé lọmọ ń gbẹ́sẹ̀. òwe tẹ́ ń pa ọ̀lọ́ ń bi eléyìí ẹ tún nǹkan tẹ́ fẹ́ tú. òwe tí ń pẹ́ ṣe sùúrù èmi tí nǹkan tẹ́ fẹ́ tú olówó ìkún fẹ́ ṣe sùúrù ẹ òwe yẹn ọ̀lọ́ pẹ̀lú ẹ tún nǹkan tẹ́ fẹ́ tú. tẹ́ bá fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹja kọ́ ẹ̀kọ́ tẹ́ bá fẹ́ kọ́ ẹja. ẹ tú náà ẹ fòwe lẹ̀ òwe ọ̀lọ́ pẹ̀lú ẹ. èmi tí mo lọ bí tí mo lọ òun mo mọ bí tí mo fi lọ. àwọn tó ń bẹ káràbàdì bàbá wọn yẹn ìwà wo làwọn bàbá wọn ń wù. ìwà wo làwọn bàbá wọn ń wù ìwà wo ní ń bẹ lọ́wọ́ àwọn bàbá wọn ibo lọmọ ti fẹ́ jáde sẹ́bára wa lọmọ ti jáde kò sí bí tẹ bá gbin iṣu náà lẹ́fì kánà ẹni kí o lè gbé àgbàdo kọ́ mọ retí ọ̀ka bàbà so ń bẹ́nu àwọn ọmọ tó ṣe pé. fún nǹkan tẹ sọ́nsìn Abdulrahman tó alápàtà lọrin ọmọ àfáà ni Abdulrahman tó jẹ́ alápàtà lọrin tó pààyàn ọmọ àfáà ni ṣèbí bàbá àfáà ni ṣó yẹ kóhun wáyà kàǹbàrí ọmọ tó yà ẹ má máa pa àwọn òwe kan bí tó yẹ kó fi máa ṣe sùúrù olówó èkó ẹ ṣe sùúrù nǹkan tẹ fẹ́ tú là ń sọ fún yín mo lè má káyé àwọn ọmọ àfáà yìí tá a mọ̀ olówó èkó ẹ ṣe rádaràdá ń gbòòrò. ẹ ṣe sùúrù kò sí ìtọ́kẹ́ pẹ̀lú ẹni tí ń ṣe rádaràdá ìwà tèmi lèmi mọ ẹni tẹ́ ń sọ pàfà níṣẹ́ mọ òyìn tó jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ má bàa parí òwe yìí náà ẹni bàbá lọmọ ẹni tẹ́ ń pè láàfà ṣe mọ ẹni tó jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ìyáwá ẹ ní bínú ló ti mọ́ wà lára ẹ níbi. sẹ́mi tó jẹ́ lọ́dọ̀ Ọlọ́run yẹn tẹ́ ń pè láàfà. ẹ̀yin lẹ́yìn pè lá ẹsẹ̀ bàbá yẹn lè tọ́lá ẹ̀dàkùn ẹ̀sẹ̀ sùúrù jù bàbá ẹ̀dàkùn ẹni tẹ́ ń pè láàfà olówó èkó ẹ̀yin ọmọ tó jẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ẹ̀yin lẹ́ ń pè láàfà so Ọlọ́run mọ́ ń gbéṣẹ́ bàbá yọ látàwọn ọmọ ààyè lè dá sọ̀rọ̀ Ọlọ́run bí eléhùn ìpín ẹ̀ sí àwọn tí ń bẹ́ káràbà so eléhùn ọ̀rọ̀ Ọlọ́run àtàwọn ẹ̀dá rẹ̀ ni òun ló dá wa. Malam èmi ti tú méjèèjì fún yín so bàbá wọlé owó èkó bàbá wọlé owó èkó mo fi Ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ káwọn èèyàn rí ms bàbá àwọn dúdú máa jó ẹ jẹ́ káwọn èèyàn rí àwọn dúdú máa jó náà ẹ jẹ́ káwọn èèyàn rí. ẹ gbọ́ nǹkan àwọn dúdú òkèkè òní àwọn oníwà abú àwọn oníwà abú ní ọ̀wọ́ náà. kẹrí malam
Malam Edona, ẹjọ́ mo wà fún mi pẹ̀lú 1 yín minute, bàbá ẹjọ́. mo wà pẹ̀lú yín. Malam, ẹjọ́ emut, ẹjọ́. Ẹ mọ́ bínú èmi fẹ́ yẹn nẹ́fìlà ó dàbọ̀. Ayé iṣẹ́ mọ̀ tí Malam sọ, wọ́n ní àdìsí yóò wọ̀nà, wọ́n ní kò ń ṣe authentic, ẹ̀yin lọ́tẹ̀ntic, náà yẹ kẹ́ méjì jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ máa gbọ́. Wọ́n sọ fún àdìsí yóò ṣe authentic. àwọn Ẹ mọ̀ kúrò mú mi o. wọ́n Ẹ máa mọ̀ ní sọ pé káwọn ṣe tí wọ́n lẹ́wà authentic o. lójú wọn ni. Olówó Èkó, ẹ máa gbọ́, Ọdún ẹjá tí fi ó takora wọn. authentic ọ̀nà authentic Ta ní kalẹ̀. Malam, takora wọn? Malam, Bàbá mo wà ẹni pẹ̀lú sùúrù. yín jèrè. Ẹjá fi authentic ọ̀nà authentic kalẹ̀. Ǹjẹ́ mi fẹ́ fàyọ ni pé ṣe rí Àwọn wèrè méjì ẹ máa wọ́n gbọ́. bẹ̀rẹ̀ pa àwọn wèrè méjì wọn bàbá ẹ̀ làwọn wèrè. Malam, ẹ fi comment section kalẹ̀ jàre. Olówó Èkó, ẹ gbọ́ mi. MS, ẹ jọ ṣe rí nǹkan kan ni ó sọnù láàrin ọ̀rọ̀ yìí àtàdísì kíní àtẹlé ìtàntù yìí. Kí làdísì yìí ń júwe fún wa tá a là ń sọ? Òun náà ni kíní kan tá ń pè ní kádàrá. Yorùbá nígbàgbọ́ pẹ̀lú kádàrá náà ṣe pa òwe pé lè ṣẹbọ lè ṣoògùn bá a ṣe wáyé páàrí láàrí. Kí ni mo fẹ́ bá tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n jíṣẹ́ fún ẹ o wọn ò jíṣẹ́ fún ẹ o wọ́n ṣe wáàsí fún ẹ o ò rẹni ṣe wáàsí fún ẹ o ó ṣe dáadáa o ò ṣe dáadáa o Ọlọ́run ti mọ bo ni kálukú fẹ́ yà sí. arọ bẹ̀yẹ Yorùbá ò gbàgbọ́ lórí bẹ́ẹ̀ ti sọ yẹn. ẹjọ́ mẹ́tìvì ẹjọ́ ṣe bẹ́ẹ̀ ṣe wọlé ní ẹ̀dẹ̀jẹ̀ ń sáré délẹ̀ kẹ́ tó a máa ń délẹ̀ náà ká tó sọ sí ẹjọ́. Kí ni mo fẹ́ fààyàn ni pé kádàrá ní tọ́tọ́lọ́ ti dáadáa mọ̀ báyìí àwọn tí ń bẹ lọ́wọ́ ọ̀tún yẹn Ọlọ́run ti kádàrá wọn pé ẹ̀yin ọwọ́ ọ̀tún yóò àlìjẹ́nnà lẹ máa wọ̀ bó tilẹ̀ òun kó rí bó tilẹ̀ òun kó ṣe torí pé ànábì àdìsí kan wà tó yẹ ká gbé wá bí o ká fi báàkì kínní yìí o kí làdìsí náà o ànábì ló sọ bẹ́ẹ̀ o ànábì ní inna Allaha dájúdájú ọba Allah khalaqa khaliqan lil khairi ó dáwọn ẹ̀dá kan torí dáadáa torí ìwà dáadáa wal khayra ya'malun wà dáadáa wọn sì mọ ò bó tilẹ̀ nǹkan máa fi bí sú wọn tó ó tún wá ní inna Allah dájúdájú ọba Allah khalaqa khaliqan lil sharri ó dáwọn ẹ̀dá kan torí ìwà aburú wàlìṣàrà ya'malun bó ti lè hùn kí ayé máa retí dáadáa lọ́wọ́ wọn tó bàbá ètò àìdáwọ́ máa wù so ọlọ́run rẹ̀ ti mọ̀ta ní òwò ọ̀nà ní fún platform wa kẹ́ mọ̀ ṣe wá sí ẹni sùúrù bàbá ìjọ ẹjẹ nǹkan táwọn sọ ṣé bí àdìsí là ń tú ṣé bí ìjọ pé mo nǹkan táwọn sọ fún mi ni pé ẹ má dọ̀rọ̀ yìí náà ṣé mo ṣàwùjù ẹ rí kí n ṣe wá sí bàbá mi ẹni sùúrù ẹjọ ọmọ fẹ. èwo ni wọ́n ń ṣe wá sí pé ká má ṣe wá sí ṣọlọ ọ̀rọ̀ ìjọ wá sí. bàbá mi ẹ má bínú ẹni sùúrù ọ̀rọ̀ tí ẹ ń sọ látàárọ̀ bàbá mi kò mọ ọgbọ́n wa ẹ má bínú ẹjọ ẹ máa gbọ́ tí òtún mọ ọgbọ́n wa ọjọ́ kì í ṣàlàyé fún yín wọ́n ka nǹkan fún yín wọ́n ní Allah sọ wípé òun ti dá èèyàn tó máa wọ iná láti ọ̀run ó dẹ̀ ti dá ènìyàn tó máa wọ àlùjọ́nà látọ̀run which means ẹ̀sìn tẹ́ ẹ̀ ń sí òní mínì bóyá ẹjẹ ń gbé yín lọ sí làákàyè díẹ̀ wò kẹ́tù wò dáadáa bàbá mi ẹ jọ̀ọ́ Allah ní o ẹni tóun ti dá yìí o ọ̀run náà ló ń lọ kò sí tó dẹ́ṣẹ̀ o kò dẹ́ṣẹ̀ o kìíní kan ẹni tóun dá yìí o ọ̀run rere ló ń lọ ó dẹ́ṣẹ̀ kò dẹ́ṣẹ̀ ìtumọ̀ ni wípé ẹ̀sìn tẹ́ ẹ̀ ń sìn ẹ̀sìn ni torí kò ní mí nìmọ́ tó bá jẹ́ bí kan tí wọ́n sọ fún wa ní ìṣẹ̀lẹ̀ sí ta ló ń tẹ̀ sí ẹ mọ́ ní máa sọ o ẹni sùúrù àfẹ́ àbúsí bu ọdún ẹni nígbà sùúrù èwo ni ẹ̀sìn dáàtì ẹ̀sìn ni ẹjọ́ ẹ má bẹ ìbú ẹjọ́ ẹ má bẹ ìbú ẹjọ́ àfa yìí wọn bẹ ìbú látàrọ ẹjọ́. mo bẹ ìbú látàrọ ni wọ́n ti èmi ìbú ní explanation nìyẹn bàbá torí ìtumọ̀ kí nìyẹn ní apologize ṣe ti má gbọ́ bínú ètò láyé má bínú. bàbá bó ṣe rí ni mo ṣe sọ yẹn ṣe ti gbọ́ ẹni kejì ẹnìyẹn wá sọ wípé nípa bàbá tó ní ọlẹ́kan ó ní àwọn kan wà tó jẹ́ kó máa bí láti ọ̀run pé láti bíbí wọ́n ti jẹ́ ẹni burúkú Allah ti sọ wíbẹ̀ bàbá yẹn wá sọ wípé ṣé àwọn nǹkan tí bàbá yẹn ṣe bàbá ànábì ò kì í ṣe kò ṣe ìsìláàmù so nínú nǹkan búburú nǹkan rere lè jáde ńbẹ̀ kí níyẹn lẹ́ẹ̀kan sí kò tún make sense ní nǹkan tẹ́nìyẹn sọ yẹn sáfà kejì yẹn sọ yẹn tó ń sọ fún wa wípé ṣé àmọ́ bí ìdílé lágbájá kan ṣe rí yẹn ní ìgbà míì ọmọ ẹni tí bàbá ò lówó lọ́wọ́ á dẹ̀ di billionaire which means ẹ̀sìn lẹ́ẹ̀kan sí kì í ṣe nǹkan tó yẹ kéèyàn máa ṣe and I keep telling you
mo lè máa sọ bẹ́ẹ̀ fún yín tó bá jẹ́ nǹkan tí Allah sọ nìyẹn nínú Kùránì yín tí a dẹ̀ rò ó dáadáa kéèyàn fi ọpọlọ ẹ̀ sísàlẹ̀ kó tún wá rò ó tí Allah bá ń sọ wípé ẹjẹ́ ti tún sọ again ẹnìkan ó wà nínú ìbàdí bàbá ẹ̀ òbí kan sọ́mùtò ẹ̀kọ́ tó wá sílé ayé o òun ti da bàbá yẹn wá ń sọ fún wa pé torí pé ìran wọn nǹkan tó ṣe ń ṣe nìyẹn bàbá yẹn ọpọlọ ẹ̀ kù díẹ̀ káàtó náà because tó bá ronú dáadáa ni á mọ̀ wípé nínú nǹkan rere nǹkan búburú máa ń jáde ńbẹ̀ nínú nǹkan búburú nǹkan rere máa ń jáde ńbẹ̀ bàbá mi ṣe ìsìlámù yẹn ò sọ mí dèèyàn mímọ́ ẹ jẹ́ ká fi ẹ̀sìn ẹ jọ tí a bá fẹ́ sọ̀rọ̀ nígbà míì ẹ jẹ́ á sọ̀rọ̀ bíi àwọn ọmọ Yorùbá torí ni mo mọ̀ pé ẹnu wọ́n òbí á ẹ bínú sọ pé bí ẹni tó ní làákàyè. mi sọ bẹ́ẹ̀ má bínú torí mi túbọ̀ kan tí máa sọ exactly nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ṣùgbọ́n tí a bá ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tí bàbá mi ẹ jọ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ ká wá fi bí àwa Yorùbá ṣe rí ẹ wá gbọ́ pọ̀ lọ yẹn ká wá gbé kalẹ̀ fúnra wa ká wá ka àwọn Àlùkùránì yẹn kí ó ń tàn wá gbé sí ọpọlọ padà pé Àlùkùránì ni mo kà yìí Allah sọ pé òun ti dẹ́ni yìí pé ó máa wọná láti ọ̀run kò sí nǹkan tọ́lọ̀ kà eléyìí máa wà lùjọ́ náà so which means kò sí nǹkan tí à ń ṣe ẹ̀sìn fún nìyí kò ní ìdíkẹ́ yẹn ń ṣẹ̀sìn mọ́ torí Allah yín ti mọ ẹni tó máa wọná bẹ́ẹ̀ tí mo ẹni tó wà lùjọ́ náà TV ẹ jẹ́ kí n dákẹ́. ń sọ fún yín pé àálà yẹn kì í ṣe Ọlọ́run Olódùmarè ẹni sùn bàbá bàbá ẹni sùrò MTC wà ń bí báyìí bàbá MTC wà ń bí báyìí àbí sọ fún yín pé Ọlọ́run Olódùmarè. ẹ ṣe jẹ́ kí n dẹ́m TV lóhùn kẹ́yìn tún tó dá sí kẹ́tún tó rọ sí mo mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ náà ẹ fẹ́ fi kún tiwọn ní ẹni sùúrù Met TV ṣe rí nǹkan kan tí mo fẹ́ kó yé yín ni pé ẹni tó máa wọ àlìjànnà ó máa ṣiṣẹ́ wọ̀ ọ́ ni ẹni tó máa wọ náà òun náà máa ṣiṣẹ́ wọ̀ ọ́ ni o kò sí nǹkan kan tó lọ lọ́fẹ̀ẹ́ Ọlọ́run tó sọ pé ẹ̀yin tẹ́ ń bẹ lọ́tún yìí ẹ máa wọ àlìjànnà ó níṣẹ́ tí Ọlọ́run kó sí wọn lọ́wọ́ pé ẹ lọ máa wù láyé tẹ́ fi wọ̀ ẹ̀wọ̀n tán ni wọ́n máa wọ náà ó níṣẹ́ tí Ọlọ́run kó sí wọn lọ́wọ́ tó náà máa fi wọ̀ oyè ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn jù sílẹ̀ ká sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Yorùbá nọ́mà tí ọba kan bá wà nínú ìlú pé eléyìí ọba ni ọba yẹn wá bàbá ìyẹn o ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ orí bákan lára wa. bàbá mi ẹni sùn bákan lára yín kí ni ọ̀rọ̀ tèmi tó máa ń korò lára yín báyìí náà. báwo ló ti máa rí ẹni tó dọ̀rọ̀ tèmi ló lè mú wa. Mercedes Benz ló lè Lamborghini láyé bàbá ó dá wọn lẹ́nu wá wọ náà kí ló fẹ́ gbà lé mi ẹ sọ pé ọ̀rọ̀ tèmi ń rí bákan lára yín wọ́n sọ̀rọ̀ kò rí bákan lára yín gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ kò rí bákan lára yín. ẹjọ́ náà ó ṣe máa dá wọn kó wá wọ náà kí ló fẹ́ gbà lérè bẹ́ẹ̀. Mercedes Benz ò lè dé bàbá mi Mercedes Benz ló máa jẹ́ kò lè di Lamborghini. ó dá wọn láti ilẹ̀ kó wá wọ náà. pijó ni mo sọ o kò lè di Camry mọ́. èyí náà gbọ́ nǹkan tẹ́ ń sọ lẹ́nu náà. ó ní ok ẹ̀jẹ̀ tuntun sọ fún yín nínú Al-Qur'ani àbí àdìsí lẹ́sọ. Allah ni mo ti dá àwọn ẹni yìí o ẹ máa gbọ́ mo dá wọ́n máa kó sọ wípé ok ẹ jẹ́ kí n tún wá tún gbé fúrèmù ẹ̀ fún yín fúnra ẹ̀yin ọmọ ẹ̀dá àdámọ̀ tí mo dá yìí o inú ẹ̀ṣẹ̀ ni mo gbé bí yín o mo kàn fi ń ṣe kíní ni o ẹ máa ṣiṣẹ́ kẹ́ ẹ tó lè wá sí àlùjọ náà ni o ìyẹn yàtọ̀ bàbá mi so oníkálukú àmọ́ máa ṣe kíní ni mo wá pẹ́ ẹ̀yin ọmọ ẹ̀dá àdámọ̀ yìí o nínú yín o kò sí ìkàtà lè ṣe mo ti dá àwọn kan o ìṣẹ́ ló máa ṣẹ́ wọn pa nílé ayé o mo ti dá àṣẹ ni aláàsọ yẹn kì í ṣe kó ń dábàá ó ti bàbá mi ṣèlú ọmọ Yorùbá ni ó sọ àṣẹ nù kì í ṣe pé ó dá lábàá pé mo lè yí padà tó bá ṣe rere o ó lè wá wà lùjọ náà kò sọ bẹ́ẹ̀ o ó ní mo ti dá àwọn kan tó jẹ́ pé ọ̀run náà máa wọ̀ mo dẹ̀ dá àwọn kan rere àṣẹ náà ń pe irú ẹ̀ bàbá mi ilẹ̀ Yorùbá la wà náà ṣe bọ́mọ Yorùbá ni yín so ẹ má jẹ́ ká yí nǹkan tó ṣe yí bàbá tọ́mátì ní píjọ́ọ̀tì ní tọ́mátì ní Mercedes Benz ní so kò àfi tí panabita bá lọ kó orí àtẹsẹ̀ ìdí kankan tó lórí píjọ́ọ̀tì lẹ́sẹ̀ ó ti tán nǹkan tó lè fi change nìyẹn àṣẹ ni eléyìí bàbá náà látọ̀dọ̀ Allah tó ń sọ fún yín pé ẹni yìí ó máa wọná ẹni yìí ó máa wà lùjọ́ náà ó ti pa àṣẹ gbogbo nǹkan tí Ọlọ́run bá dẹ̀ dá àwọn ẹ̀yin náà lè sọ pé gbogbo nǹkan tí Allah dá dáadáa ni àbí Allah ò dẹ̀ ní yí ọ̀rọ̀ ẹ̀ padà Allah kì í ṣàgàbàgebè bàbá inú ìwé tábàtìkà náà láti wọn máa yọ fúnra wa náà Allah ló sọ pé òun ṣe alágàbàgebè yẹn náà so Allah yẹn ló máa dá àwọn èèyàn tó ti sọ̀rọ̀ tán ló tún máa sọ wípé ẹni yìí òun ò sọ bẹ́ẹ̀ ni bàbá mi ẹja fọpọlọ sí ẹ má bínú tí máa sọ̀rọ̀ òdì sí yín ẹjọ́ mi láti sọ ẹ but kí ni yẹn